bí Ọlọ́run bí ikú ṣe máa ń lu ẹlòmíì panu lé nìyẹn bẹ́ẹ̀ ní sèta àwọn yẹn ti mọ̀ ìrànlọ́wọ́ máa dìde bàbá ti wà ń bí ẹlẹ́ẹ̀kejì rèé onílọ́lọ́run gba ògbóògbò àní òsìkú lójú yín ẹni bá ní ẹkú àgbàkú yín kú kò jù bẹ́ẹ̀ lọ. àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóbó nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. bí Ọlọ́run bí ikú ṣe máa ń lu ẹlòmíì panu lé nìyẹn bẹ́ẹ̀ ní sèta àwọn yẹn ti mọ̀ ìrànlọ́wọ́ máa dìde bàbá ti wà ń bí ẹlẹ́ẹ̀kejì rèé onílọ́lọ́run gba ògbóògbò àní òsìkú lójú yín ẹni bá ní ẹkú àgbàkú yín kú kò jù bẹ́ẹ̀ lọ àtàárọ̀ bàbá ti wà ń bí àtàárọ̀ láti pàtí ilẹ̀ ti mọ́ mo dé bá wọn ń bí báyìí ni wọ́n ti wà mí wọ́n ti mú ọwọ́ jọ́jú wọ́n ti gbàdúrà so ẹ̀yin lẹ́ni agbóhùn wálẹ̀ kejì bàbá rè ẹ máa fọ́n ká síbẹ̀ ẹ jẹ́ bàbá wọn bàbá ìfọ́n wájú jókòó ọ̀fẹ́ díẹ̀ díẹ̀ bákan yẹn bá lè wà sí ìbàdà ìyàwó wọn dà ẹ kí àwọn èèyàn kò wọ́n ṣe o. a dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o àpò yín ò ní gbẹ fowó o ẹ̀jẹ̀ fún ọmọ kò ní gbẹ fálàáfíà o ẹ máa rí mẹ́rin. ó yá díẹ̀ bàbá ẹ má bọ̀ ẹ ra máa bọ̀ bọ́n díẹ̀ díẹ̀. òjòjò ń sògùn ara ògùn ò le. kí lẹ gbé bàbá. bàbá sáwọn èèyàn ti ẹ̀ pè yín láti gbà mo ti wọ́dọ̀ yín. wọ́n pè yín mo gbọ́ tẹ sọ kí nìkan láàárọ̀ ẹ láwọn tí ò ti ẹ̀ pè yín mọ́ àwọn táwọn pè yín mọ́ wọ́n tún àìsẹ̀ pè yín. àwọn ti gbọ́ pé Agbala Gabriel ti dá sọ́rọ̀ rẹ̀. àwọn ti gbọ́ pé Agbala Gabriel ti dá sọ́rọ̀ rẹ̀. ok wọ́n ní òrùn wọ́n ní torí òrùn reflection bàbá díẹ̀ díẹ̀ máa rí ó sì kù tí ó kù tí torí òrùn ní o ẹ má bọ̀ torí òrùn ní o ó yá reflection ok wọ́n ní àwọn òpè yín torí kí ni. wọ́n ní pé àwọn ti gbọ́ pé Agbala Gabriel ti dá sí ọ̀rọ̀ mi. wọ́n láwọn ti gbọ́ pé Agbala Gabriel ti dá sọ́rọ̀ yín ẹ̀ sọ pé Ọlọ́run ni iṣẹ́ èèyàn abẹ́ jókòó ẹ fìdí rí àga àánú máa dìde fún yín. bàbá kíní kan ní ká ẹ máa sọ lórí afẹ́fẹ́ ẹ máa sọ pé mi Ajikanle ò lè kú báyìí. wọ́n ní kúkú ìpadà lójú ọ̀run àjàkì gímọ̀ ló gbólẹ̀ sẹ́wọ̀ wọ́n lè mi ò lè kú o mi ò lè kú báyìí o. àjò lè pẹ́. ẹ̀gbọ́n tí Bíbélì sọ ń pa yín ni ó lẹ́yìn ò ní kú ikú kankan bí kò ṣe yíyẹ ká ẹ lè máa ròyìn iṣẹ́ Kristi so kò sí ṣé kéèyàn ríru yín bẹ́ẹ̀ ṣe tó mi báyìí nínú èmi àti ìta ló sanra jù táwa ní ká wò èmi sanra jù yín lọ wọ́n dẹ̀ pọ́n sanra jù mí lọ dé tinú so kéèyàn wá rí bàbá ṣe tó yìí ó wá ní kú ló kàn irú ẹni bẹ́ẹ̀ ẹbí ẹ̀ ni ó fi di so bàbá Ajikanle Musiliu is here God bless you lovers all over the world good afternoon good morning good evening ẹ kú ìyálẹ̀ta ẹ kú àárọ̀ ní wákàtí kí wákàtí tí ẹ bá wà I am greeting you with the love of Christ mo kí nípa ìfẹ́ Kristi pé bí Olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà a ó jọ rí àánú gbà ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ ẹ wo gbogbo ìka yìí ní jàmùlà bẹ́ẹ̀ tí wọ́n tóra wọn gbogbo ẹ̀rọ ìjọ ń jàmùlà bẹ́ẹ̀ tí wọ́n ṣe jọ ń jàmùlà tó wọ́n ga tóra wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀dá ènìyàn ṣe rí ìran ẹ̀dá ènìyàn láyé àdọ́gba ó dáa fáwọn kan kò dáa fáwọn kan sórí wọn tó dáa fún má bu àwọn tí ò dáa fún o ìwọ tọ́lọ́ ń bá wọn ṣe má bu àwọn tí Ọlọ́run tún bá wọn ṣe náà àánú larígbànú ayé àánú dẹ̀ sọ̀tọ̀tọ̀ mo kí bàbá ìkú oríire mo kí wọn nípa orúkọ Ọlọ́run pé ẹ̀mí wọn tó wà ìrètí ló sì wà tí ẹ̀mí ẹ bá sì wà ìrètí ń bẹ tí ẹ̀mí bá wà ayé sì wà fún yàn tí ẹ̀mí bá wà ọlá sì wà fún yàn wo ẹni tí kú ni tiẹ̀ tán bàbá mo bá yín dúpẹ́ pé ẹ wà láyé pé ẹ dẹ̀ tún wà láyé alhamdulilayi rabbil alamin bisimilayi rahmani rahim ojú bá ń lọ tẹ́mi náà gbà díẹ̀ wọ́n dàgbé mi náà lọ lé kéwú díẹ̀ so ògo ni fún Kristi lókè ọ̀run now what are we to do today ní ọjọ́ wo la lọ náà ṣé Thursday ni are you sure we went to Baba Ajikanle's house on Thursday and we did some donations for him gbà tí a débẹ̀ àǹtí kan ní wọ́n àǹtí kan ló pe àwọn kan wá sọ́dọ̀ wọn àǹtí yẹn máa bọ̀ ẹ̀yin ni àbí àǹtí ló pe sáré pàápàá àǹtí ló pe àwọn kan wá sí ọ̀dọ̀ wọn kí lórúkọ yín Olúwabùnmi ẹ̀yin lẹ pé àwọn kan wá pé kan wá ṣe fídíò bàbá ẹ̀ mà làwọn tẹ̀ pé wá dà níbo náà wà pàápàá àwọn tẹ̀ pé wá dà sáwọn tọ́kù wà ní kí lórúkọ yín sà
orúkọ mi ni Ezekiel Ọ̀pátọ́lákọ́ládé. Ezekiel Ọ̀pátọ́lákọ́ládé kí lórúkọ bàbá junior ẹ̀yin ńkọ́. orúkọ tèmi ni Adédayọ̀. Adédayọ̀ alias Ọlọ́run ẹ̀fọn Ọlọ́run tún lẹ́fọn ni Ọlọ́run ẹ̀fọn ó dáa God bless you, you can go. àwọn tó kọ́ post wọn nìyẹn kó tó di pé wọ́n kàn sí wa àwọn èèyàn pé wá dádì bàbá Ajikanle máa ń ṣàrẹ̀ kí wàá la máa ṣe ká lọ àwọn èèyàn ní ká lọ. We came to his house on Thursday and to the glory of God àwọn èèyàn ṣe donation díẹ̀ ariwo kàn pọ̀ ní ọ̀dọ̀ wọn yẹn òun ló jẹ́ ká tètè kúrò níbẹ̀ because ibẹ̀ yẹn olórí bákan bẹ́ẹ̀ tẹ́ olúwa tẹ ọkọ ní pé sọ fẹ́yìn ni pé bàbá tí ẹ bá máa ní àlàáfíà spiritually bí mo ṣe délé ohun olúwa pọ̀ sí mi olúwa ní kẹ́ẹ̀kú ní vicinity yẹn ní agbègbè yẹn bóyá mosque kan lè máa lọ bóyá church bóyá ìbílẹ̀ mi lè máa lọ tí wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà fún yín ẹ gbọ́dọ̀ kú ní àárín yẹn mò ń sọ live by publicly ó yẹ kí n pè yín kí n sọ fún yín partially but no ẹ kú ní àárín yẹn number 1 nìyẹn to the glory of God nígbà tí a máa kó ọ̀dọ̀ wọn pẹ̀lú àwọn èèyàn tó pé káàkiri we are about to raise about 1.3 million fún bàbá nípa orí ọ̀fẹ́ Kristi bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ hospital wọ́n nílò about 5 million intẹ́mìrì sí ni make sure hospital bẹ́ẹ̀ gbogbo ìrànlọ́wọ́ tó bá yìí dé fún wọn àti hospital àti jẹ àti mímu àti ní àti lílò àti pọ́npẹ́ra 1 or 2 things bó jẹ́ pé wọ́n á bá wọn ṣàgbóṣe àwọn nǹkan náà ni wọ́n á nílò owó òun ni bàbá tó ṣe wà ń bí bàbá débì báyìí ní àárọ̀ yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àdéhùn pé àgbọ̀n wa wọ́n kàn sí wa dé nìkan wá lẹ́ni wọ́n ti dé lẹ́ni to the glory of God so bàbá is here bàbá Sule Ajikanle bàbá mo fẹ́ kẹ́ ṣe kíní kan ìwọ̀n bá táwọn èèyàn dá fún yín yẹn ẹ ṣe dúpẹ́ yínníyínní ẹ̀bẹ́ yín náà lè sọ bẹ́ẹ̀ ó yá gbé ojú bàbá kó má sí fóònù tó ríngì mẹ́yẹ jọ. ẹgbẹ́ ilẹ̀ náà. ẹ ṣe mo dúpẹ́ yẹn tẹ́ náwó sí mi jò ní wọn ní náwó kú sí wọn ní náwó kú sí lágbára Ọlọ́run. àmín. wọn ní kí tẹ́lẹ̀ ọkọ̀ wálé ojú bí tẹ́ bá wà wọn yóò mọ lùkẹ́ ẹ ní fọmọ kí orí tẹ́ ṣe fún lágbára Ọlọ́run àbúrò sì ní í ṣe yín wọn ní tọrọ owó ìbànújẹ́ fẹ́yìn náà o. àmín. ipá ọ̀tá ní ká yín. àmín. aṣẹ́yìndẹ́rì ò ní sẹ́rí ògbó yín o. àmín. lágbára Ọlọ́run òkè lọ́wọ́ máa lọ. àmín. òkè lẹ́mí wọn rú sí òkè lẹ́mí máa lọ. àmín. 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 bàbá kí wàá lẹ nílò báyìí torí àwọn èèyàn ń wò yín gan o èèyàn bíi 5 point kí ló ń wò wọ́n 5.7 mi rí wo bí mo kàn sọ tèmi ni o 6.8 ó ti pé 6. Èèyàn 7k ni o èèyàn 7k ló ń wò wọ́n báyìí èèyàn 7,000 ló jókòó báyìí bàbá wọ́n jókòó wọ́n láyìn làwọn owó rọ̀ lẹ́yìn bàbá èèyàn 7,000 èèyàn 1 2 3 7,000 pé àwa yìí àrùn bàbá lọ́wọ́ ògo mọ̀ ní fọlọ́n tí ayé bá fi lè wo yàn wọ́n nífẹ̀ẹ́ nìyẹn àwọn kan náà wò tán ní kí náà ń ṣe àgẹ́ta òtújọ́ wọ́n sì gbé kú ìbáwọn náà ní dátà wọn ìbáwọn náà ní fóònù wọn so I want to sincerely appreciate those who have been watching ẹ̀yin tẹ̀lé tó ń wo bàbá yìí ẹ jókòó ẹ̀ ń lo dátà yẹn ẹ̀ ń lo bátìrì yín mi ìra fóònù fún yẹn mi bẹ́ẹ̀ bá wò mí kò sọlọ́pàá tí ó mú yín ẹ ṣe ẹ rí ànúgbà àkókò ti tó àti mọ́ tó ṣe bàbá ti rìn níṣẹ́jú àwọn ní láti dìde ọ̀pá náà fi ń tẹ̀lẹ̀ ó wà fẹ́ ti ọwọ́ àlàáfíà wọn àti ẹsẹ̀ àlàáfíà wọn bàbá ò lè gbé dáadáa ó yá o ẹ jẹ́ agbéra ńlẹ̀ kí á dìde àwa tí a fẹ́ ran bàbá lọ́wọ́ bàbá lẹ́ẹ̀kan sí ẹ rawọ́ ẹ̀bẹ̀ ẹni kọjọ o fẹ́ẹ̀ lẹ́nìkan fọlọ́hún tó dìde ìrànlọ́wọ́ fún yín ó yá. ẹ ṣé mo dúpẹ́ o ìrànlọ́wọ́ mo fẹ́ o n ò léyìn o Ọlọ́run ni mo ní o àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ́ ń wò mí tẹ́ ẹ ti fẹ́ kí n kú báyìí. kí lẹ pé. tẹ́ ẹ ti fẹ́ kí n kú torí pásítọ̀ sọ pé kò sí kú lójú mi wọ́n ní báyìí ti sọ̀rọ̀ nípa pé kò sí kú lójú mi pé. ẹ̀yin kì yóò èmi kì yóò kú kankan bí kò ṣe yíyè kẹ́ ẹ lè máa ròyìn sí Ọlọ́run. kí lè máa ròyìn sí Ọlọ́run èmi náà fẹ́ ròyìn sí Ọlọ́run ẹ jẹ́ kí n lọ́la fẹ́ fún lówó ẹ̀dá ẹ̀dá kan jọ o. ó yá ẹ̀yin tí ẹ fẹ́ support wọn bàbá ti ń rawọ́ ẹ̀bẹ̀ o ṣó ti rí kọ́mẹ́ntì yẹn bá ṣó ti pín bẹ́ẹ̀ yẹn. ó ti pè. o kọ nọ́mbà sí nọ́mbà tẹ̀lé pé bẹ́ẹ̀ mo ti ṣe ń bí báyìí. ó yá ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò gbogbo ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò dà ẹ máa gbéra ńlẹ̀ kí ẹ máa di bàbá ti wà ń bí báyìí bàbá máa rí ìrànlọ́wọ́ torí fídíò ọjọ́ yẹn ó mute a kò sọ̀rọ̀ dáadáa ariwo so àwọn èèyàn enjoy fídíò yẹn bẹ́ẹ̀ fídíò tèmi ẹ̀ enjoy ẹ̀ gbádùn rẹ̀ mo pẹ́ dẹ̀ ti ń fíw fún bàbá níbi tí ẹ wà God bless you lovers ẹ jẹ́ ká dìde láti máa support wọn ẹ máa ṣe kìnìún díẹ̀díẹ̀ ẹ máa bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ gbé sójú bàbá kí bàbá máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn. ẹ pè padà lẹ́yìn ètò náà. ẹ ṣé mo dúpẹ́ o owó ni mo fẹ́ kí n fi lọ sí ìdílé lọ parí gbogbo sọ́jú ìtura mi. ṣé hospital lẹ fẹ́ lọ ni bàbá. sórí ètò lẹ́wọ̀n náà. ẹ lọ hospital náà. mo fẹ́ lọ sí ìdílé fẹ́ tọ́jú ara mi náà ìgbésẹ̀ àlàáfíà ní kókó gbẹ́gẹ́ àlàáfíà inú mi ò dùn mo ti wà lórí ọ̀tẹ̀ lọ́wọ́ ọdún méje. bẹ́ẹ̀ ṣe wà níbo sọ bàbá. mo ti wà lórí fọ́dún méje kò tẹ́ mi lọ́rùn. bẹ́ẹ̀ ṣe wà nílé fọ́dún méje 20,000 kan ti wọlé o
bàbá tá a bá ti ń dárúkọ owó ẹ̀yin ó kàn máa dúpẹ́ yẹn. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀rẹ́ sáré o mo fi owó sí ń lọ àánú lẹ ṣe alẹ́ lẹ́yìn. ẹ̀gbọ́n tí bàbá sọ bàbá láwọn òṣìṣẹ́ owó sí wa lọ́wọ́ o wọ́n láàánú lẹ ṣe o wọ́n ní àánú la ṣe o bàbá ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àánú ọ̀hún gbàdélẹ̀ ẹ ti rí gbà ẹ ti rí gbà ẹ ti rí àánú gbà. àánú lẹ rí gbà 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 àánú lẹ rí gbà. ẹ̀yin kiri ẹ̀yin sọ̀rọ̀ bí ẹni tí ó ti jẹun látàárọ̀ kí olúwa kó mí sí yín. àánú lẹ rí gbà àánú lẹ rí gbà àánú lẹ rí gbà àánú lẹ rí gbà. jésù olúwa wa orin yẹn kejì dàbí ìgbà tí erin bá ń sọ̀rọ̀ níjẹ́ ṣé kọ́ ń gbà kẹta sáwọn tó mọ orí kọ́ wá láàrin yín. ó yá o ẹ já dìde ìrànlọ́wọ́ fún bàbá bàbá nílò rẹ̀ bàbá needs bàbá Musiliu Ajikanle. I want to appreciate those who have been supporting in one way or the other. ògo ni fọ́lọ́run láyé yín o ẹ kú iṣẹ́ o. àwọn èèyàn ti múra láti máa ṣe àwọn èèyàn ti múra 10,000 kan ti wọlé. ẹ bá ń bẹ̀rẹ̀ sí ní ṣí pẹ̀lú 1.3 million yẹn ní kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣí pọ̀ mọ́ ẹ bá máa ṣí pẹ̀lú 1.3 million yẹn kí bàbá ò rà àánú gbà kí torí bàbá yìí kò sì kú lójú wọn. ẹ̀yin wọlé dá bàbá mọ̀ dáadáa ẹ̀yin tẹ́ bá dá wọn mọ̀ nẹ́tíwọ́ọ̀kì mi ń ṣe bákanbákan ẹ bá ń ṣe dátà sí eléyìí bẹ́ẹ̀ bọ́sùn kí dátà wà ń bẹ̀. 07054 900 751 07054 900 751 07054 900 751 o nọ́mbà tẹ́ máa pè sí ó yẹ máa pè wọlé ẹ máa send receipt yín wọlé ẹ máa comment pé n tẹ́ fún bàbá rẹ̀ bí ẹ ti mọ̀ pé gbogbo ẹ̀ ni wọ́n máa pè ní orí afẹ́fẹ́. God bless you lovers, we really love you. ṣé nẹ́tíwọ́ọ̀kì bí ìdẹ́ dábàá yìí ẹ ṣùọ́ 07054 900 751 ẹ máa gbé kọ́ọ̀lù ẹ má decline any call ẹ make sure pé ẹ ń gbé ẹ make sure pé ẹ ń gbé ẹ make sure pé ẹ ń gbé ẹ máa ka kọ́mẹ̀ntì ẹ máa gbé kọ́ńbẹ̀ yẹn ẹ máa wo mẹ́sẹ̀gì tó ń wọlé ẹ máa gbọ́n tí àwọn èèyàn ń sọ. Yes, sórí ètò lẹ́wà ma. Yes ma, orí ètò lẹ́wà. ẹ̀jẹ̀ mo fẹ́ donate fún àwọn ọmọ yẹn dìbẹ̀ application tá a fi ṣe kò wọlé. Ok ma, ó ṣe rí a máa send ẹ̀ sí. ọ̀kọ́lẹ́ tẹ́tà fi sí kiri yẹn lè mú yàrá kú ọ ṣẹ́ni tí mo kọ́kọ́ ní wípé sí wọn àbíjúfọ̀ wọ́n ti fẹ́ẹ̀ dákú ní ìmọ̀ ọ̀kọ́ dà sí. 1.3 35,000. Oya one oya aṣí 20 kan 10 kan 10 kan 5 kan. Ẹ máa wo kọ́mẹ̀ntì yẹn o. Hello, sórí ètò lẹ́wà. Ẹ kẹsàn o, ẹ kúrò lẹ́ o. Hello, ẹ ra ma o. Yes ma. Ẹ ṣeun ma. Yeah. Yes ma. Ó yé mi ma. Yes ma. Wọ́n ní kán gbé bàbá lọ hospital o. Bẹ́ẹ̀ ni ma, we will do that, we will do that. We will do that. It's 07054 900 751. Olúṣọlá ó Àjàyí 50,000. Olúṣọlá ó Àjàyí 50,000 naira. Ẹ wá bá ń pàtó fún wọn. God bless you, we love you. Ẹ ṣé o. Ẹ máa dúpẹ́ dáadáa. ṣé mo dúpẹ́ àárín òní sí yín. Sórí ìjókòó tí mo wà ní nẹ́tíwọ́ọ̀kì mi ṣe ń ṣe bálabàlá ni. Nẹ́tíwọ́ọ̀kì gbọ́rọ̀ olúwa o. 1,395,000. Èló ló pe yẹn? 10,000. 20 kan ti wọlé ń bí o. Oya 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 oya. Oya níbo bọ́ọ̀lù wà fún mi? Níbo bọ́ọ̀lù wà? Sáré sáré lọ fún mi. Sáré sáré lọ pè fún mi. Hello, bàbá yẹn máa dúpẹ́. ṣé mo dúpẹ́ àárín òní sí yín o. Yes ma. Yes ma. Yes, à ń ṣe kan lọ́wọ́ ma. Yes ma.
sórí ètò lẹ́wà. Ok. Ó jẹ́ lò. 1,425,000. Hello. Hello. Yes ma. Sórí ètò lẹ́wà. Yes ma. À ń gbọ́ yín mà. Ma. Hello ma. Hello ma. Ṣé network bí dàbí wò? Mo à pẹ̀lú yín mà. Hello ma. Lóde. Hello ma. Hello ma. Wọ́n lè gbọ́dọ̀ wọn ni kì í ṣe bí báyìí. Ìṣèbí network báyìí pé dáadáa. Hello ma. 5,000 kọ́ ti wọlé. Ó yá yá. Ẹ ṣe mo dúpẹ́ àárín òní ṣe yín o. Amen. 1,430,000. 1,430,000. Ẹ ṣe mo dúpẹ́ àbúrò ní sẹ́yìn náà wọ́n ní táwọn ní bí 5,000. Iṣẹ́ yóò ní ibi ìṣẹ́ o. 5,000. 1,435,000. 1,435,000. 1.435. 07054 900 ẹnu wa rí ilẹ̀ fi kàn méje ẹ máa sọ̀rọ̀ sílé bàbá ẹ ní dákẹ́ ọ̀rọ̀ sọ. Ó yẹ bàbá ẹ máa sọ̀rọ̀ ẹ máa dúpẹ́ ẹ máa Ẹ ṣe mo dúpẹ́ àárín òní ṣe yín o. dúpẹ́. Ẹni sáré tọmọtọmọ o. Àpò yín ò ní gbẹ o ẹni wọ́wọ́ ti lágbára Ọlọ́run. Àmín. Wọ́n ní sẹ́rí mi o sẹ́rí ní sẹ́rí yín o. Àmín. Ẹ̀mí yín ò ní bọ́ lójijì ẹni. 15,000. Ẹni kúkú àìtọ́jú lágbára Ọlọ́run àárín òní ṣe yín lágbára. 15,000. 1.450. Ẹ ṣe mo dúpẹ́ àbúrò ní ṣe yín. 1.450. 10,000 naira. Ó yá. 1.460. 2,000 bí báyìí. 1,000 bí báyìí. Àbúrò ní ṣe yín lágbára Ọlọ́run. Ó jẹ́ lò. 1.463. 1.463. God bless you lover. Wọ́n ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé o àbúrò ní. Sórí ètò lẹ́wà ma. Ẹ ní sófo. Sórí ètò lẹ́wà. Yes ma. Ẹ káàsán. Sórí ètò lẹ́wà. Yes ma. Yes ma mi wa. Olúwa ń ṣiṣẹ́ ma. Yes ma. 20,000 naira. 1.483. God bless you ma. Ẹ ṣé mọ́mí, God bless you. Receipt ti ń wọlé o, ẹ máa ṣe bàbá ẹ máa dúpẹ́. God bless you mọ́mí. We love you. Ẹ ṣé o. God bless you. Ọ̀tọ̀ ní borí yín lágbára Ọlọ́run. Hello ma. Wọ́n ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé lágbára Ọlọ́run. Àbúrò ní sẹ́yìn náà o, ẹ ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ mọ rí ṣe ẹ̀rọ yóò ní kẹsàlẹ̀ àpò. Hello ma. Ó jẹ́ lò. Mo ti rí ma. Mo ti rí ma. Ẹ ṣé màá mi. Ẹ ṣé mo dúpẹ́ àbúrò ní sẹ́yìn o lágbára Ọlọ́run. Yes ma. God bless you. Àmín. It's 07054 900 751. This is Baba Musiliu. Musiliu Ajikanle kí o gbọ́ kí o tọ́. Ṣé mo gba orin ẹ? Èmi ní kíní kan báwọn aláàpàlà. Báyìí bá ṣe bẹ̀rẹ̀, báyìí bá ṣe yí o. Báwọn yí ọ̀pọ̀ àpàlà ti. Jésù Olúwa wa, ẹ ṣé. Ó ti kú ní àtijọ́ náà ni. Ó yá ẹ máa pè 07054 900 751. Bàbá ó ra àánú gbà lé nìyí. Òní lónìí yóò jẹ bàbá máa rí àánú gbà. Bàbá máa rí he will receive mercy. I want him to receive mercy. Ó wù mí àwọn bàbá àwọn bàbá tí ó ti pẹ́ rèé. Àwọn bàbá yìí wọ́n ti try, wọ́n ti gbìyànjú. Wọ́n ti ṣe gudugudu méje yà mẹ́fà. Ẹ bá máa gbé àwọn kọ́ yẹn 07054 900 751. Ẹ ṣé mo dúpẹ́ àbúrò ní sẹ́yìn náà wọ́n ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé o. Àmín. Wọ́n ní dìpọ́tù yín o. Àmín. Wọ́n ní tọrọ owó fáwọn náà. Wọ́n ní tọrọ owó fún yín lágbára Ọlọ́run. Àmín. 5,000 naira. Wọ́n ní tọrọ owó fún yín lágbára Ọlọ́run. Àbúrò ní sẹ́yìn. Hello, sórí ètò lẹ́wà. Ẹnì kanjú kú. Sórí ètò lẹ́wà. Yes ma. Yes ma. 20. Ẹ ṣé mo dúpẹ́ àbúrò ní sẹ́yìn o. 20,000 bí. Wọ́n ní sẹ́yìn lẹ́sẹ̀ mú fún olóòsà oko. Èmi náà rè búfálò rè mọ̀mọ́ mi. Àmì Jésù sí náà ní bàjẹ́ o. Ẹ ṣé gan ma. Amen. Ó jẹ́ lò 20,000. 1.5 million
28,000 ẹ bá wọn kọ́ pàtó fún Jésù náà. Ok, ẹnìkan ti do receipt 20,000 míì ti wọlé báyìí. 1.548,000. God bless you, we love you. We can't stop loving you. God bless you. Ẹ mọ̀ tún ti ń ran bàbá lọ́wọ́. Bàbá, ìyé. Nígbà yìí dúpẹ́ o. Àmín. Ẹ ṣe ọbọ iṣẹ́ adáàbọ̀ ní kọ́ ilẹ́sẹ̀ o. Àmín. Lápára Ọlọ́run ẹ ní jẹun tí ń wá wọn ní tọrọ owó ìbànújẹ́ fẹ́ yín ní lápára Ọlọ́run ẹ máa lọ ẹ máa bọ̀ fún nílẹ̀ ẹ tó kú ẹ máa bọ̀ ẹ máa lọ ẹ máa bọ̀ rí. Hello. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. A wà lórí ètò báyìí. A wà lórí ètò báyìí. Receipt kan tuntun wọlé. Ẹ má bá mi gbé kọ́ yẹn o. Okay, 3,000 naira. Àbúrò ní ṣe yín mo dúpẹ́. Ó yá. Ẹ ní sáré o. 1.551,000. 1.551,000. Very good, very good. 10,000 kan ti wọlé o. 1.561,000, sir. 1.561. 1.561. 61,000. 5,000 kan náà tuntun wọlé. 1.566,000, sir. 1.566,000. Bàbá ń fomi tẹ̀ ẹ́. Kálí mi náà tẹ̀lé remote fi tẹ̀ ní Ìbàdàn. 5,000 kan ti wọlé o. 1.571,000. 1.571,000. 5,000 kan ti wọlé o. 1.576,000. 1.576,000. 5,000 kan náà ti wọlé. 1.581,000. Bàbá ẹ̀ mọ̀ ra àánú gbà. Èso tẹ́rẹ́tẹ́rẹ́. Bó ṣe wà ní 2,000 kan ti wọlé. Ìtọ́lọ́run máa ń ṣe l'Agbala Gabriel nìyẹn o. Onídìí ó dúró. 2K kan ti wọlé. 1.585,000. Èmi nìkan tán. Wọ́n ti fún mi mọ́ọ̀tì. Bójú ẹ̀ sọ̀ máa wo mọ̀tì náà yìí. Ogun ẹ̀jẹ̀ tó mò ń bọ̀ mọ́ pé donation báyìí. Wọ́n ti donate mọ́ọ̀tì fún dáàdì náà. Mọ́ọ̀tì kan náà donate ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ ni. Ẹni fún mi lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ò ní tán lára ẹ̀. Ẹ̀yin ọlọ́wọ́ kò mú òòlù ẹ mọ́ mú mọ́ọ̀tì mi o. Torí sì ni màá tún wà tí wọ́n láàyè pọ̀. Ẹ̀jẹ̀ sórí ètò lẹ́wà. Ó yẹ ẹ máa gbọ́ kọ́mẹ̀ntì ẹ̀ èló ló dì. 1.585,000. 1.585,000. Ṣé o tí ì pè bí 5 million? Ó kù díẹ̀, ó kù tíntìní. Receipt kan ti wọlé o. 20,000 kan ti wọlé báyìí. 1.605,000. 1 kíni? 1.605. Ẹ bá ń pàtó fún Jésù. Receipt kan ti wọlé 1,000. 1.606,000. Kò sówó tí èso owó. 20,000 naira. 1.626. Bàbá ẹ̀ mọ̀ tí ń rà àánú gbà. Ìyàwó bàbá dà kó bá bàbá dúpẹ́. Yaridi. Táwọn ni Yaridi. Yaridi. Ẹ má bínú mọ́ mi o. Sorry. Ẹ mọ́ mi bọ̀dá Yaridi. Sorry. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàre. 10,000 kan ti wọlé. 1.626,000. Mi ò gbọ́ yín o. 1.626,000. Ẹ̀yin náà máa rà nígbà gbogbo kíbi tẹ́ bá wà o. Àbúrò ní jẹ́ ẹ dárúkọ bẹ́ẹ̀ ṣe jẹ́ àwọn ò tí ì mọ̀ yín o. Bó o lẹ ṣe jẹ́ sí bàbá? Àpòyìn ò ní gbẹ. Ẹ máa rí náà, ẹ máa rí. Bó o lẹ ṣe jẹ́ sí bàbá? Ẹni tẹ́ ń fún lówó yìí, òun náà ní yabara mú orí. Màmá bó o lẹ ṣe jẹ́ sí bàbá? Èmi jẹ́ ìyàwó bàbá wa Ajikanle Musili. Ìyàwó bàbá wa Ajikanle Musili. Tí mo bí gbogbo ọmọ inú mi fún. Ìfẹ́ lomi. Tí mo sì wà pẹ̀lú ẹ̀jẹ̀ ọjọ́ tó ní. Mọ́mí wa. Ibi ju mẹ́rin lọ o. Dozen come. Kò sí ẹ̀ pé half dozen. Quarter dozen ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Ọlọ́run àwa pẹ̀lú yín wà pé yín ò ní. Ọlọ́run á dẹ̀ dá ogun ọmọ yín. Ẹ mọ̀ bọ́rí àmì lórúkọ Jésù. Àmì lórúkọ Jésù. Ẹ máa jèrè wọn. Àwọn ọmọ yín máa jẹ́ èèyàn láyé. Ẹ lọ kọ́lẹ̀ wọn ní serú ẹgbẹ́. 1K wọlé. 5,000. 1.641,000. Mi ò gbọ́ yín o. 1.641,000. 1.641. Yes, sir. Sórí ètò lẹ́wà. Ó jẹ́ lò. 1.641,000, sir. Sórí ètò lẹ́wà. À ń gbọ́ yín o. À ń gbọ́ yín sà.
ta ni jẹ́ engineer irú engineer wo ni tiẹ̀ 1,000 wọlé. 1.642,000 sir. 1.642,000. àwọn èèyàn ń try ọlọ́run. àbúrò ní jẹ́yìn ẹni sáré o ọlọ́run ní tọrọ bẹ́yìn náà o ọkùnrin payín ilé ìwò payín o. 50,000 naira. 1.9. ẹ bá ń pàtó fún jésù ẹ bá ń pàtó 50,000. ọkùnrin payín ilé ìwò payín ní fídíò ògùn jábá ń bọ̀. ó yá ẹ bá ń pè é 07054900751 owó jẹ́ lò ó. 1.692,000. bẹ́ẹ̀ ni sófò tọmọtọmọ wọn ní tọrọ fún yín o. àmín. ọkùnrin gbáyàn ní fídíò ògùn. àmín. ògùn onílé ọkọ mi ẹnu àtolúwẹrí ẹgbẹ́ òsì títí kọra rẹ̀ lébè. mọ̀lẹ́wò láti ògùn mọ̀lẹ́wò náà ní ó tara ògùn tiẹ̀ mi tiẹ̀ mi òkúta àná bí àná ni o. ẹ tó ní tẹ kankan náà. ògùn onílé ọkọ mi ẹnu àtolúwẹrí ẹgbẹ́ òsì títí kọra rẹ̀ lébè. ògùn ni mo ń kí bàbá mi. ẹ má kí ògùn mi. 10,000. mo ti wo kámẹ́rà ẹ̀rẹ́ mi ti bí àyà lọ. ok bẹ́ẹ̀ sọ kámẹ́rà ẹ mo ti wọnú tẹ̀yìn lọ báwọn. ẹ ti wọnú tíátà náà. 1.702. tẹ́lẹ̀ gbé àbúrò ní tẹ̀yìn náà ẹni sófo ọkọ̀ ní payín o agbára ọlọ́gàn kò ní ṣe yín. ẹ ṣe mo dúpẹ́ o ẹni lọ lápá lọ́sẹ̀ o wọn ní dáńjókò àwọn tí wọ́n ṣe irú ilé ìfẹ́ mi ní ìsìn wọn mọ̀ pé àwọn ilé padà já sí ọ̀rọ̀ mi pàgbà já tó pẹ́ ayọ̀ ló padà tó ládùn ìbànújẹ́ ní ìgbà kan ẹ̀rín ló padà. nígbà kan ebi pa mí nínú ilé pẹ̀lú bó ṣe wà tí mi rí jẹjẹ gbogbo nǹkan nìyá mi ti tà tán àwọn àbúrò náà wọ́n ti tẹ́ lágbára nígbà tó yá àwọn ọ̀rẹ́ mi ò tiẹ̀ gbé kọ́ mi mọ́ mo lọ́ọ̀rẹ́ tájọ́ sunu yàrá kan tí ò gbé kọ́ mi mọ́ dàrọ́ yìí nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ó gbìyànjú ti tapá tó lágbára nígbà yẹn kò tó bá mi sọ̀rọ̀ mọ́ gbogbo sá fún mi wọ́n rò bó ti tán ìlú mi rò pé kọ́ ọlọ́run ó gbé mi padà ẹni tí ó tọ́jú tèmi. àmín àmín. wọ́n ti fi jẹ́ mi pé wọ́n ní mi lè wọ́n ní akẹ́fẹ́ ṣe tinú wọn ni mo sì ti mọ̀ mo mọ̀ pé ọlọ́run yọ mí jọ kan lágbára ẹ̀yin náà tẹ̀ ń wá fún mi lówó tí mo fi ń ná tí mo nà yìí lágbára ọlọ́run wọn ni táwọ́ sí yín tó yẹn táwọ́ sí mi ní báyìí wọn ni táwọ́ sí yín lágbára ọlọ́run gbogbo ẹni tó bá táwọ́ aburú yín yóò forí ara ẹ̀ gbé títà kó bá sọ yóò fọ ayẹ kó ẹja tilẹ̀kùn bẹ̀ ṣọ́ọ̀ṣì la wà wọ́n jà lọ́wọ́ bẹ̀ ṣọ́ọ̀ṣì la wà ilé Jésù la wà ilé Jésù la wà. bàbá o bàbá Ajikanle ṣé Ajikanle ń sọ ni mo yín tòótọ́ ni Ajikanle mo ṣe bí ànagijẹ ni. búfalo nàgijẹ mi. búfalo kí ló ń jẹ́ búfalo. nínú fíìmù nínú fún olóṣèlú kó tí mo máa ń béèrè lẹ́ẹ̀kan mo ti jẹ́ búfalo. bàbá ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. I feel for you bàbá I feel for you I feel for you bàbá. $10,000. 1.712 sir. 1.712. 1.712. ẹ má bá ń dẹ́kọ̀ yẹn 07054 900754. ọkùnrin payọ ọwọ́ yóò ní kẹsàrí àpò ẹnu àpò yóò mọ dọ̀tí lágbára Ọlọ́run. àmín ẹni kí ẹni náwó tán ẹnu àpò wọn mọ dọ̀tí. ẹnu àpò mi yóò mọ dọ̀tí ẹnu àpò wọn mọ dọ̀tí. yóò mọ dọ̀tí ni. kéta àpò wọn sì mọ dọ̀tí kí ló ń sá dérú síbẹ̀. tá a bá ń tọ́ ọmọ gbogbo ẹ̀ yóò mọ dọ̀tí. wọ́n mọ rí nǹkan mú jáde ńbẹ̀. wọ́n mọ rí nǹkan mú jáde. so ẹni tí àpò ẹ̀ bá mọ́ jẹ́ wọn àpò mi náà bóyá ó dọ̀tí jẹ́ àwọn àpò mi náà bóyá àpò mi dọ̀tí. àpò mi wà. ó dọ̀tí ó wà wà ń bẹ̀ ni pépà lélẹ́yìí kí kò sí lápò ó dà ẹ fún mi 2 years kí kò sí lápò ó yá o 07054 900751 God bless you. ẹ ṣe mo dúpẹ́ o. bàbá àánú ni kẹ́ ẹ máa béèrè lọ́dọ̀ Ọlọ́run. àánú ni mo tọ́. ẹ máa béèrè fún àánú ni. àánú kálí fún ọmọ ayé mi Ọlọ́run. àánú ni kẹ́ ẹ máa béèrè. àánú rẹ̀ bá abala ń tọrọ ta ló mọ̀ náà. olùtúnú ayérayé ìwọ ló bùkún ẹyẹ ìfò jọ̀wọ́ ṣàánú fún wa. àánú lèmi náà ń tọrọ Olúwa o. àánú ni mo ń béèrè fún ṣàánú fún mi. ó kù ìṣẹ́jú 5 káwọn ohun tí ó ṣẹlẹ̀ fún bàbá máa rí àánú gbà bàbá ìpẹ̀lẹ́ ìrànlọ́wọ́ àdìde àánú àdìde ojú òní tì yín ó tún wá jẹ́ Monday ọjọ́ ajé ẹlòmíín wà lẹ́nu iṣẹ́ weekend ẹ má wọ̀rí ìyanu ó ṣẹlẹ̀ eléyìí ayọ́jà gbogbo ọ̀sẹ̀ yẹn àwò tí ó ṣẹlẹ̀ Ọlọ́run aláàánú yóò fi àánú ẹ̀
10,000 naira. 1.7. Kílẹ̀ pé 1.722. 5,000 naira. 1.727. 1.727,000. Àṣé mo dúpẹ́ ní sáré lágbára Ọlọ́run o. Wọ́n ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé o. Ẹ̀yin lọ́ọ́ jẹ wàhálà tẹ́ sí o. Ẹ̀dẹ́lẹ́ ni ò ní jẹsẹ́ yín. Ẹ̀rí fẹ́rù yín sóyìn lágbára Ọlọ́run ọba. Hello. Sórí ètò lẹ́wà. Ẹ̀rọ sà. Yes sir. Yes sir. Àti ń wá opportunity báyìí tipẹ́tipẹ́ tí bá dárúkọ mi àwọn gangan máa mọ ẹni tó sọ̀rọ̀. Wọ́n gbọ́ yín. Ok, àbúrò lẹ́jẹ́ sí wọn. Bẹ́ẹ̀ni, Akímú bíi tí láyé ló ń sọ̀rọ̀ tó wọ́n bá bẹ̀rẹ̀ láyé. Tó ti wálé ni. Àkókò. Mi ò tí wálé o. Ọ̀dẹ̀ dàbí láti jọ yìí. Ó dẹ̀ gbọ́ pé mo wà lórí nǹkan láti jẹ́ ẹ̀rẹ̀ ta sí gbogbo yín. Sọ ọ̀nkùnrin ọmọ ń bẹ́ sọ̀rọ̀ ọ̀dẹ̀ ọ̀nkùn sí láti jọ yìí. Bóò ni dáadáa ní sọ́wọ́ yá. Wọ́n lọ́mọ yín táwọn bá sọ̀rọ̀. Ridwan. Wọ́n ń gbọ́ yín. Hello. Ọmọ yín tí mo bá sọ̀rọ̀ ní nọ́mbà yìí. Ṣé Ridwan? Kò fún mi. Bàbá lẹ̀ ń bá sọ̀rọ̀ yìí. Ẹ ṣe dàdí ẹ kú àtijọ́ o. Inú mi dùn gidi gan, ẹ ṣé gan. Ẹ wò ó lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kó pósìtì fóònù nọ́mbà yín, èmi fún ara mi màá kàn sí yín. Ṣé ti gbọ́? Ẹ bá mi kí mọ́mí eré wà náà torí mo dáwọn náà sí. 5,000 naira. 1.732,000. 1.732,000. Ṣẹ̀gbọ́ ó yẹ wá snap number àwọn kẹlẹ́ rí wọn pé ṣé kán pè yín àbí bàbá sà. Ó yẹ ok ó yá ẹ wá snap number àwọn kẹlẹ́ rí wọn pé. Ridwan. Ọ̀dẹ̀ àṣẹ náà báyìí. Ẹ snap ẹ ní. Ó ṣe bẹ́ẹ̀. Very good. Ó yá ẹ̀yin tẹ́yin náà fẹ́ ní nọ́mbà wọn tẹ́ fẹ́ máa pè wọ́n tẹ́ bá pè wọlé á fún wọn ní nọ́mbà yín. No, we are not allowed to call two numbers on this platform. Today àwọn scam. Today àwọn scam yìí náà ní nǹkan. Láfi máa ń sọ fún yín pé àní nọ́mbà méjì nọ́mbà kan péré là ń lò. Máa yẹ kán scam ẹ̀ àwọn yẹn pọ̀ ń gbòòrò gan inú bí wọn para lọ́wọ́ gan. Wọ́n para gan. 10,000 naira. 1.742,000. 1.742,000. 1.742,000. Ẹni sáré lágbára Ọlọ́run ní fi ń tẹ́lẹ̀ ọkọ̀ wálé o. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. Àmín. Ṣé mo dúpẹ́ o. Ẹ ṣe o. Sórí ètò lẹ́wà sáwọn ni sórí ètò lẹ́wà sórí ètò ibo náà máa pè sí ibo ọwọ́ tiẹ̀ náà máa pè sí ó dà ibi táwọn bá ṣáà pè sí kẹta sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà sà Agbala Gabriel ń bá sọ̀rọ̀ sà. Jésù lọ wa. Ẹ máa sẹ́ǹdì lo. Jẹ́ ń gbọ́n tán sọmọ́ ìpàtẹ́wọ́ ibi etí mi ló ti ń dún bàbá máa sọ̀rọ̀ dáadáa sí mò ń bọ̀ ẹ má bínú o mo fẹ́ káwọn èèyàn gbọ́ dáadáa kí lẹ́lẹ́ máa sẹ́ǹd sà 100,000 naira 100,000 naira ṣé bẹ́ẹ̀ ni sà. Wow, wọ́n làwọn máa send 100,000 naira. Ta ló ni mọ́tò tí ń pariwo yẹn jàre? À ń sọ̀rọ̀ 2 million bí wọ́n start mọ́tò. Kí a ló dé? Ẹ bá mú kíní mi. Ẹ ṣeun dáàdì wa God bless you. Ẹ máa rí àánú gbà. Ojú ò ní tì yín. Wọ́n bá yín sọ̀rọ̀. Sá? Yes sir. Ẹ ṣé sir. Ẹ ṣé sir. Yes sir. Yes. Bàbá yìí làwọn send. Daddy ẹ̀ tó ń sọ sà, wọ́n làwọn send èlò. Mama send 100,000. 100,000. God bless you. We love you, sir. Ẹ ṣé sir. God bless you. Yes sir. Adúpẹ́ sir. Ó jẹ́ lò bẹ́ẹ̀. 2 million naira. Ó jẹ́ 2 million naira pẹ̀lẹ́ lò. 2,035,000. Ẹ jẹ́ á dúró ìṣẹ́jú márùn-ún sí ká máa lọ. Ṣé bẹ́ẹ̀ ni? Ẹ jẹ́ á dúró sí. Ó jẹ́ lò. 2.43,000. 10,000. 10,000. 2.58,000. 2.58,000. Mo dúpẹ́ ní sáré lágbára Ọlọ́run o. Wọ́n ní dáwó fún yín o, wọ́n ní tọrọ fún yín o. Àpò yín ò ní ọwọ́ yín ò ní kẹsàlẹ̀ àpò yín ò ní gbẹ.
owó kì í wọ́n lára ṣẹ̀kẹ̀rẹ̀ owó ni wọ́n lápò ìlágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o bàbá àbàdàn o Aláàfin wọn ètèrè o ká máa tọ́ka ti yẹn pin the account number is 01991315544 2.60 million. 2.60 thousand. 2.60 million. ọ̀dà yìí ọjọ́ kan wà tá a máa ṣètò tán náà ti dá 60 million. wọ́n ní ó ti wọ́ 60 million o ìwọ iná lọ́lọ́ máa lò màmá ìwọ lọ́lọ́ máa lò bàbá wa rí àánú gbà in the name of Jesus. àwọn èèyàn tiẹ̀ jókòó wọn ń wò yín àánú kan ni ibi tẹ́ ẹ jókòó dáhùn ẹ̀sùn pé ẹni fans ẹ̀yin náà jókòó tí kì í ṣe mi o sẹ̀ǹpẹ́yìn la gbé wá ẹ̀yin náà wò táwọn bá nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ náà láti mọ̀ á ti parí tipẹ́tipẹ́ bàbá wọn wò yín ẹ wá dìde á máa rí lẹ́yìn ẹ̀yin ọlọ́kọ̀ yẹn lọ́gbọ̀n ẹni mọ́tò. ó ní kẹ́mbẹ́ tá a máa kọ́ fẹ́ẹ́ ní èrè ọ̀bá tó ń jọ. ẹ kílẹ̀ pé ó ní kẹ́mbẹ́ tá a máa kọ́ fẹ́ẹ́ ní èrè ọ̀bá tó ń jọ lẹ́kọ̀ọ́. tí èrè ọba dùn bí wọ́n ní mo ní ẹ díàgbọ̀ ọba. ẹ ṣé o ẹ wá máa lọ. eré wọn ò dunnú ẹ ló ti yà parí. eré wọn ò dunnú ọlọ́mọdé akọrò orin bá ń fún mi. táyé bá ti rí mi kán máa dunnú. àánú kan ní pé wọ́n rí ọ wọ́n ń dunnú wọ́n rí ọ wọ́n wù ọ́. aláìmọye èèyàn owó bí tó wà wọ́n rí ẹ bí ẹni tí ò rí ẹ. bàbá mi wà ń bí àmọ́ pẹ̀lẹ́ bò ní wọ́n dẹ̀ rí ẹ wọ́n kàn lẹ́jọ́ ẹ ni ẹni tó bá lẹ́jọ́ ìwọ náà lẹ́jọ́ ẹ wọ́n bá láwọn ò rí ẹ wọ́gán lémi kò rí ní tí òmù kan rí ọ ń bọ̀ nígbà nǹkan yẹn bá dé láìpẹ́ wọn máa kan lẹ̀kùn ẹ̀ dájẹ́ yín lábẹ́rẹ́ sà ta ló fún yín lẹ́tà akànnì ẹ̀wá wò yín náà nìyí. ó yẹ ẹja máa lọ 10,000 naira. 2 point kí ni. 70,000. 5,000. 2.75,000. 2.75,000. 2 point kí lẹ pé. 75,000 sir. ó jẹ́ lò. 2.75,000. 10,000 naira. 2.85,000. 5,000. 2.90,000. ẹ ṣe ẹni sáré mo dúpẹ́ o. 2 point kí ni. 90,000 sir. 2.90,000 kí náà sọ ń bẹ̀ yẹn wo kọ́mẹ́ǹtì lórí Facebook ẹ bá mi wò ẹ bá mi wò. 2.90,000. ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ ìwọ nìkan ni mo ní ayé ẹni bá mi rọ ó ti lóhùn gbogbo ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́. 5,000. 2.95,000 sir. sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà wọ́n sí lórí ètò. upstairs ètò náà wọ́n àwọn ènìyàn sí lórí ètò. gbogbo ẹ̀yin tí a lọ ń forúkọ mi scam ọlọ́run ṣèdájọ́ yín o ọlọ́run ẹ máa retí ikú láìpẹ́ gbogbo ẹ̀yin tí a lọ ń forúkọ mi scam ó sì mọ orúkọ mi ó lọ fi sí péèjì mo dẹ̀ fi ń gbowó ó lè jẹ́ wo bí ẹnu mi ò ní gbófo ọlọ́run ò lè bá wọn jẹ́ yẹn láyé 15,000. 2.1 million ó lé 5,000 2.1 million naira gbẹ̀yìn tẹ̀ ń forúkọ mi scam ní ìbẹ́ sọ̀n kankan ṣé mo ti rọ ni èmi kàn án advice wọn ni mo ní ikú ń bọ̀ lórí wọn ní ìlú òde tán bá repent ikú òní dé tán bá ń bá a lọ bẹ́ẹ̀ ọ̀run máa kéde ikú wọn lójú torí ó ti sú àwọn fans wa 10,000 kan ti wọlé àwọn kan tó wá lọ sí òpè wọ́n lọ sí òpè ìyìn ló pé o mi ì ló páńpé o wọ́n lọ sí òpè wọ́n dẹ̀ fi Gabriel Musa sí wọ́n lọ sí òpè wọ́n lọ sí páńpé wàá rí wọn lórí Instagram tí wọ́n ti send òpè ọ̀ràn sí ọ páńpé ọ̀ràn tọkọ Gabriel Musa èmi kọ́ o mo ti máa ń sọ fún yín àkáǹtì kan là ń lò and that is why àpà àkáǹtì méjì lórí péjì rí àpè nọ́mbà méjì rí àkáǹtì tá à ń lò is 01991315544 01991315544 GT Bank Gabriel Ademola Musan kò jù bá ń lọ nọ́mbà tá a dẹ̀ ń lò is 07054900751 bẹ́ẹ̀ lomi ò tún ní gbọ́ tún lọ bọ́ sọ́wọ́ mi ní sọ jù báyìí lọ o a lè wá rú àwọn yẹn tì ìdájọ́ wọn bẹ láàyè kókó ń bẹ wọn á gbà lójijì ẹrù abá wọn ó rò pé ó lè ṣe yẹn kó mú jẹ gbogbo tó wù kó fi rọ́kó jọ wọ́n máa ná lẹ́yìn ẹni wọ́n forúkọ mi scam ẹ ṣe máa Jésù Olúwa wa ẹ má tí ì fàṣẹ lé so má ṣerú ẹ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń scam yẹn lọ ṣọ́ra
ìwọ náà má jẹ́ scam ẹ wọ́n láwọn múra lọ́nà abroad wọ́n send message sí lórúkọ Agbala Gabriel voice note gan ni ká máa lọ abroad next week. náà yá kílẹ̀ yìí náà wàá rò náà. lójú ẹsẹ̀ mo ti gbà pé. no that's it ẹni tó lóye gan ti mọ̀ pé nígbà wọn èmi now sin ẹ wo message tó wà níbí báyìí sin ẹ wo bá ń fi hàn wọn message mélòó ló wà níbí sọ̀rọ̀ sókè náà 30,248 message. 30,248 message. mo ní 30,248 message lórí WhatsApp màá wá ráyè máa ṣáàtì ẹ lórí Messenger ẹlòmíì wọn máa ṣáàtì wà lémi mò ń ṣáàtì èmi ṣáàtì ìwọ Ọlọ́run láàrin ìṣẹ́jú kan mo ní 50 minutes láàrin 1 minute mo ń wo 50 wọn náà ti mọ̀ pé scam làwọn ilé wọn ní lọ go and come in I see kìnnìkan about you scam ni ìwọ náà ṣọ́ra wọ́n náà ṣọ́ra àwọn. wọ́n fẹ́ gbọ́ ní o bí wọ́n bá ti dá gbọ́gbọ́n ní Gabriel Agbala Gabriel wọ́n fẹ́ gbọ́ ní o ẹ mọ̀jẹ̀ wọ́n ṣiṣẹ́ yín o wọ́n fẹ́ ṣiṣẹ́ yín ni o. ọ̀pọ̀lọpọ̀ wa ń pè mí pé dádì ẹ̀yin ni ẹ ṣọ́ra ẹgbọ́n bóòlù mi ò sì ṣọ́ra ẹgbọ́n ta ni kó ṣọ́ra àwọn tó fẹ́ kó sí wọn lọ́wọ́ ni kó ṣọ́ra sẹ́mi ni màá ṣọ́ra ni dádì ẹ wà kẹ́ẹ̀fù o wọ́n ti máa forúkọ yìí ṣe kí nìkan kí wàá ní kí n ṣe sí i ní tá à ń sọ là ń sọ yìí ìwọ ni kò kíyè sára o ti mọ péjì tó ń fọ́lọ́ o ti mọ̀ a wà ní 555,000 followers báyìí ẹ̀wọ̀ ẹnìkan tó wá ní 1,000 followers wọ́n á sọ pé èmi ni lójú péjì kan lọ Instagram Agbala Gabriel ni ó ti mọ̀ mi lè wá sínú any page tó bá ti follow tó bá ti ń bèrè lọ́wọ́ ẹ̀ directly èmi kọ́ tó bá ti lè inbox ẹ̀ directly èmi kọ́ I don't mean time ọ̀dà ẹnìkan láàyè wá dà 20,000 ẹja máa lọ 2.140,000 ẹja dé 2.2 ká máa lọ ó yá God bless you ẹ mọ̀ ṣe o ẹ mà ṣe ń wá ẹ mà ṣe ń wá ẹ mà ṣe ń wá ẹ̀kọ́ sókè ẹ mà ṣe ń wá ẹ mà ṣe ń wá ẹ mà ṣe ń wá Jésù mi o ẹ ṣe o ẹ mà ṣe ń wá ẹ mà ṣe ń wá ẹ mà ṣe ń wá àmọ́ wá dúpẹ́ àmọ́ wá dúpẹ́ àmọ́ wá dúpẹ́ àmọ́ wá dúpẹ́ àmọ́ tọ́pẹ́ dá o àmọ́ tọ́pẹ́ dá àmọ́ tọ́pẹ́ dá àmọ́ tọ́pẹ́ dá Jésù mi o Jésù wa o ẹ ṣe o ẹ ṣe o. Bàbá wa kan wà níbí ní ìrọ̀lẹ́ yìí mo bá wọn bí bàbá wa Pastor Lai Hadis ẹ wá kí àwọn èèyàn ẹ wá kí àwọn Pastor Lai Hadis ilé ayé tá wà asán ni ẹ yá gbàgbójú wọn bàbá yìí kí àwọn èèyàn sórí ètò lẹ́wà. ẹ kúrò lẹ́ gbogbo ẹ̀yìn èèyàn anikawa yọjú sí Agbala Gabriel ni èèyàn wa dáadáa ni a ti wà tipẹ́tipẹ́ bó tiẹ̀ jẹ́ onígangan wa ní láyé ìjọ́un ṣùgbọ́n nísìnyí pásítọ̀ táyé ń gbọ́ tí gbogbo ayé ń gbà tiẹ̀ ni tó dẹ̀ ń ṣe dáadáa ẹjọ́ gbogbo ẹ̀yẹn tẹ́ ń ràn bá ran Agbala Gabriel Foundation lọ́wọ́ ẹjọ́ ẹ má jẹ́ kí apákun yín ẹjọ́ Ọlọ́run á máa túbọ̀ gbẹ̀yìn náà sókè ẹ ṣe gangan ní àkànwá ṣàbẹ̀wò fún wọn ni o ẹ ṣe gangan God bless you. má ṣe mí lálàádúrà alákìsà má ṣe mí lálàádúrà ẹ ṣe gan. Baba Lai Hadis Baba Lai Hadis Baba rè o Lai Hadis àwọn living legend àwọn orin rè baba ẹ kàn méjì mẹ́ta tẹ́lọ̀ ti tara yín bless inú orin. ṣé láàrin àwọn yìí láàrin àwọn tó ń kọrin wọ́n pọ̀ gan. ẹ kàn méjì mẹ́ta. Délé Táíwò. Délé Táíwò Ọlọ́run ti lóyún fún wọn. Olóògbé Dayọ̀ Kújọrẹ̀. Olóògbé Dayọ̀ Kújọrẹ̀. Òbésèré. Àlàbí Pasuma. Larry Teriba. Tí wọ́n ti súnmọ́ yín dáadáa. Ìgbẹ́kẹ̀lé. Fẹ́mi Sola. Baba. Yínká Ayéfẹ́lẹ́. Baba MON. Ṣé ká dúró mẹ́? MON. ẹ̀yà tẹ́ MON tún. Kí ló dé Ọlọ́run òye dáadáa ni. Ọlọ́run lò wá fún. Ọlọ́run lò yín fún wọn. Orin ẹ̀ Ọlọ́run lò wá fún. Gbogbo náà ni wọ́n ń wò yín nípa orí ọ̀fẹ́ Jésù àwọn náà ń kí yín. Agbala Gabriel ẹjọ ẹ̀yin tẹ́ ń ṣàánú yẹn ẹ máa ṣàánú lọ Ọlọ́run á máa gbé yín ga Ọlọ́run á máa túbọ̀ gbé yín sókè àánú yẹn Ọlọ́run á jẹ́ kẹ́yìn náà ráàánú gbà ọmọ yín á ráàánú gbà àwọn èèyàn yín á ráàánú gbà ẹ ní kú lójijì. bàbá kí ló mú kadé bí gbàtà ń bọ̀lẹ̀ kẹ́ ẹ sọ kinní kan ẹ sọ pé ẹ ní kinní kan transparency pé wọ́n ṣe ń da pé wáyé tán lọ fi ṣe kinní kan wáyé tán fi ń di like ẹ ń sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rò pé bó ṣe ń fún Agbala Gabriel Foundation lówó tó bá jẹ́ ibòmíì ó yẹ kán máa kó sápò nìkan máa ná. tó yẹ gbogbo mi ó yẹ kán máa kó sápò. a rí pé transparency wà ní ìyàwó náà fi wá pé ká wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ń donate yẹn torí pé owó yẹn wọ́n lò judiciously kò dẹ̀ sẹ́ni tó ṣubú téèyàn ń gbé dìde tọ́lọ́run nígbò náà dìde.
so Ọlọ́run lo Agbala Gabriel láti máa gbé àwọn tó ṣubú dìde so inú gbogbo wa láti dùn láti máa tẹ̀lé lẹ́yìn pé kí Ọlọ́run túbọ̀ máa bá a fún ní okun àti agbára ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò ní ṣubú kò ní jábọ̀ ẹ̀yin tẹ̀ ń ràn lọ́wọ́ náà Ọlọ́run àtúbọ̀ máa ràn yín náà lọ́wọ́ God bless you sir gbogbo ẹ̀yin ènìyàn àti máa gbogbo káàkiri àgbáyé Ọlọ́run tó ń gbé yín sókè tẹ́ fi ràn lọ́wọ́ torí kò easy láì ti mú owó náà kù láti máa fún àwọn yìí kò easy sir nígbà tí kò sẹ́ni tó ṣiṣẹ́ sọ́wọ́ anybody kò sí o ṣùgbọ́n orí ọ̀fẹ́ àti àánú lẹ rí ẹ̀yin náà dẹ̀ máa rà àánú gbà ẹ̀ máa bá àánú pàdé ọmọ yín gbogbo àwọn tẹ́ ti ń gbé dìde nípasẹ̀ Agbala Gabriel ni wọ́n ń appreciate yín o àwa náà tajára tàtà ń wò yín lóòótọ́ tajú olùfẹ́ Agbala Gabriel Démọ́lá ni àwọn pè tẹ́lẹ̀ onígangan wa ni Ọlọ́run ti bá wa gbéga báyìí ó wà ní lọlẹ̀ ó ní jábọ́ àsìkò tó gbọ́ ẹ̀ ń tàn yìí ayé ò ní gbá ẹ wọlé ẹ tó bá lóun ó gbá ẹ wọlé Ọlọ́run á gbá wọlé tọmọtọmọ tìran ẹ torí pé ipasẹ̀ ńlá ògo ńlá ló jẹ́ fún ìran yìí àdẹ̀ní fi ẹ́ pè tán ẹ ṣe gan gbogbo ẹ lólùfẹ́ wa God bless you olùkọ́ mi láyọ̀ ládìsá ẹ ṣe sà Chief Pastor Lai Adis máa ń sẹ́mi lálàdúrà ẹ jálè lólówó wọn jẹ́ 2.140,000 ẹ jẹ́ mi náà ọkọ̀ fi 60,000 yòókù kún náà kó lè jẹ́ 2.2 million naira wọ́n ṣe ń wò gbogbo ní fún Kristi bàbá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pé ẹ ṣe o. mo dúpẹ́ o ẹni sáré tọmọtọmọ wọn ní kí n tẹ́lẹ̀ ọkọ̀ wálé o lágbára Ọlọ́run àpò yìí ò ní gbẹ àpò sàṣà mo kì í gbẹ fowó ara ṣẹkẹrẹ kì í wọ́n fowó ẹni sófò tọmọtọmọ èmi fi bẹ́ẹ̀ màlúwà ṣe ni o ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ rí mi kádùúgbẹ́ lọ́wọ́ tó ní tọ́mọ́jú ọ̀pọ̀ ní owó bí a wa mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o èyí tẹ̀ ń sáànù mi aláàánú ni wọ́n yín lágbára Ọlọ́run ẹ̀yin ló máa rà àánú gbà táànù wa ti fọnú ayé ẹ̀dá gbogbo tó kù ti kéré mo ti mọ̀ pé àánú ti fọnú ayé mi wọ́n ń dẹ́gbà gbọ́ mi wò ni mo ti mọ̀ pé Ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi Ọlọ́run bẹ pẹ̀lú mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o mo ti fẹ́ lé tó mi ní fọlọ́run mi lẹ̀. ẹ̀pẹ̀lẹ́ we will upgrade you we will update you rather sorry upgrade the call ọmọ jẹ́ ṣe ibùsùn ta ló rán mi léèbù gan ẹ wò á máa jí ẹ mọ̀ ẹ já ṣe ibùsùn torí àwọn èèyàn kan we are going to update you concerning Baba's health bí Ọlọ́run bá ṣe ń jẹ́ kí health wọn improve sí àjẹká máa mọ̀ so ọ̀la nípa orí ọ̀fẹ́ Ọlọ́run bàbá mọ̀ lọ hospital nípa orí ọ̀fẹ́ Kristi 2.2 million naira ti wà nílẹ̀ fún wọn lé ní 2.2 million naira àmọ́ tí ó ṣẹlẹ̀ kí ilé ọ̀la tó mọ́ nípa orí ọ̀fẹ́ just dáadáa ni ó ṣẹlẹ̀ nípa donation wọn ni mò ń sọ people might still watch it overnight and they might wish to do something and I believe people are still going to support more and more so baba ń lọ hospital láàárọ̀ ọ̀la please pray for him baba Sule Suebebe please pray for him ilé wọn ni wọ́n ń ṣe lọ́wọ́ lọ́ọ̀kan yẹn sáré gbé sáré àlùgbọ́n náà down sáré síbẹ̀ yàgò kan wà lánàá ìyá àbèjì wà lẹ́gbẹ̀ẹ́ náà yẹn ìbẹ̀lẹ̀ dàkọjá ẹ bá ń tẹ̀lé wọn kẹ́ mú ọ̀yà kan kíra so ilé baba Suebebe náà ṣe lọ́wọ́ yẹn to the glory baba Ọlọ́run dàkú lọ tí yín náà padà ẹ tẹ̀ jẹ́ kí ìlera ẹ̀ kó padà dáadáa ṣe rí yòókù kékeré ni Psalm 126 onígbà tí olúwadà ìkọlọ sí òní padà wọ́n dàbí ẹni tí ń lálàá yóò ṣe bí àlà lójú yín Ọlọ́run dàkú lọ yín padà ju tàtẹ̀yìn wá lọ ẹ̀dẹ̀ rẹ̀ nípa so once again my name is Gabriel Ademola Amusan of Agbala Gabriel Apostolic Church thank you for your support we appreciate you ẹ ṣé o nígbà kò sígbà tá a bá wá ẹ ṣáà máa ń dìde ni kò ní sú yín kò ní rẹ̀ yín wọn ní mo bí tẹ́ ti ń mu mo máa ń wádìí pé èèyàn irú èèyàn wo gan lẹ́yìn èèyàn yìí mo rí pángẹ́lì nìyí Ọlọ́run fi yín síbẹ̀ ni bí tá a bá ti wá kẹ́yìn náà máa dìde Ọlọ́run máa dìde sọ̀rọ̀ tí yín náà ẹ máa rí ànúbà in the name of Jesus we love you thank you so much.